Naam, assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Akí àwa nínú ko nílẹ̀ lẹ́yìn odi ní gbogbo tẹ́lẹ̀ tí wọ́n kàkí àgbáláyé nínú ìkànnì wa Rashad Islamic Center. Abíọ́ba àlékẹ́ ọlákọ́dà kókó sí àlékún ìmọ̀nà fún wa. Níta máa fa ní ìrọ̀lẹ́ tòní, iná ní láti wá kọ́ alẹ́kọ̀ọ́ nípa bó la sì lè tọ́jú àìsàn tá a mọ̀ sí ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dá fún obìnrin tí ń rí nǹkan tí ń rí ẹ̀jẹ̀ láìsí pé ó rí nǹkan oṣù ẹ̀ àbí láìsí pé ó bímọ lé ẹ̀jẹ̀ obi táwọn aláwọ̀ máa ń pè ní al-isti'adha tí àwọn ní ìmọ̀ àtọ́jú lọ́dọ̀ àwọn aláwọ̀ máa ń pè ní maradu an-nasif tí àwọn eléèbó tí wọ́n máa ń pè ní bleeding, abnormal bleeding. Náà nǹkan oṣù ló bí tí è ṣe ohun bí ẹ̀jẹ̀ bímọ lé in ló bí, kí la lè fi kí ọ̀rẹ́? A sọ àwọn nǹkan oríṣi mẹ́ta tá lè fi kí ọ̀rẹ́. Ẹjá lọ mọ̀ ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dá yìí ó máa ń ní ìtọpa ìṣúnú lọ́pọ̀lọpọ̀ gbà tẹ́ pé ó máa ń jẹ́ spiritually attack tí ò bá ti jẹ́ cancer, tí ó wá jẹ́ internal cancer. Tó wá jẹ́ bẹ́ẹ̀ àti jẹ́ internal cancer ní o àti ó jẹ́ ọwọ́jà èṣù ní o, a lè lọ abatu sauda tá a mọ̀ sí black seed, bóyá oil ẹ̀ ni bóyá seed ẹ̀ ni tí tó fi máa dá náà. Tó wáyá jù ní àyà ìta fẹ́ sọ tó wà nínú Suratul An'am àyà 68, likulli naba'in mustaqar. Àyà yìí nínú tírà ti ṣe kò ń gẹ̀ rẹ̀ ta fi ní ká ṣàǹfààní fún wa. Ẹni tó bá ní ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dá tẹ́jẹ̀ ìyálà rẹ̀ tí ó dá, ẹjẹ́ bá hàn àyà yìí àbí ká kà sínú omi àbí ká hàn ká fi ohun tó mọ́ hàn ká fi ohun tó mọ́ fọ̀ ká wá fún ẹni mu láàrin ọ̀sẹ̀ méjì pẹ̀lú ògo Ọlọ́run. Ẹ̀jẹ̀ ó dà tí ò ní rí mọ́ láíláí, ẹ̀jẹ̀ yóò dà tí ò ní rí mọ́ láíláí pẹ̀lú ògo Ọlọ́run, pẹ̀lú àánú rẹ̀ àtagbára rẹ̀ tó fi sínú ọ̀rọ̀ rẹ̀. Àyà An'am, Suratul An'am àyà 68, likulli naba'in mustaqar. Eléyìí tàbí ní ká ṣàǹfààní fún wa, ó ṣiṣẹ́ fún ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dá tá a mọ̀ sí abnormal bleeding. Ẹ jẹ́ kí a lọ iṣẹ́ tọ̀. Ọlọ́run ní wa nunazzilu minal Qur'an, àwọn Ọlọ́run sọ̀kalẹ̀ sí tí ó máa jẹ́ ìwòsàn wa rahmatan lil mu'minin àti tí ó máa jẹ́ ìkẹ́ fáwọn olùgbàgbọ́ òdodo. Ẹ jẹ́ ká tó lọ tà ẹ̀ mujarrab ni likulli naba'in mustaqar. Àwọn tá a bá lè kà ká gbé fẹ́ tí yóò bá wa kà, tá a bá lẹ́nu tó lẹ́jẹ̀ àwọ̀ ọ̀dá ká máa ní kó máa mú kó fi máa so imú pẹ̀lú ọba àlékẹ́ ọlá, ẹ̀jẹ̀ ó dà tí ó sì ní padà wá mọ́. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.